Wa alaikum salam gbogbo ẹni tí ẹ̀ ń sálámọ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Qul a'udhu bi rabbin nas, malikin nas, ilahin nas, min sharri waswasil annas, alladhi yuwaswisu fi sudurin nas, minal jinnati wan nas. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين واهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والعاتق لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. àyìn kẹ́dà kí wàá kó níbi inú stúdíò mi bí mo ṣe ń wojú ẹ̀yẹn ò ń disturb mi àjẹbẹ́ kò máa ò ń disturb bó ṣe ń wò mí ojú mi tó ń wojú mi yẹn má wojú mi mọ́ dákun mo ti wà lẹ́nu iṣẹ́ báyìí. tọ́ mo kí gbogbo ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam kárí gbogbo àgbáńlá ayé ohikun bí tahiyyatul Islam al-mubarakati al-maqbulati inda Allahi ta'ala qahilan assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Gbogbo ẹ̀yin ojú tó ń wò mí, etí tó ń gbọ́ mí, ọ̀rọ̀ wa tọ́pọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Torí wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ pátápátá lórí social media láwùjọ wa mùsùlùmí ń sìn. Kò sí nǹkan tá gbọ́dọ̀ fún Ọlọ́run kọjá ká tún máa kí ká máa dúpẹ́ lọ́dọ̀ ẹ̀. Torí pé ó nímọ̀ sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí. Tọ́lọ́run ò bá nímọ̀ sí ni kò ní rí báyìí. Àmọ́ Ọlọ́run nímọ̀ sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ wo ọ̀rọ̀ COVID-19 yìí náà. Kò ṣẹ̀yìn Ọlọ́run. Ọlọ́run fẹ́ ṣe gbogbo ayé mọ́lé ni àtolówó àti tálíkà àti mẹ̀kúnnù. Ọlọ́run fẹ́ ṣe gbogbo wa mọ́lé. Nídìí eléyìí gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí náà ń sìn ó wà nínú ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n alhamdulilayi adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ibi tó dé báyìí Ọlọ́run ti ń bá wa wá solution sí. Ọlọ́run bá wa solution sí. Torí wípé tí ẹ̀gún bá ti ń débi ẹ má bá mi tẹ like àti love o wọn tẹ̀lé flag eléyìí náà. Tí ẹ̀gún bá ti ń débi ó ń ṣetán àti yọ nìyẹn. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ibi tí ọ̀rọ̀ ẹ̀sìn dé dúró báyìí a ti ń rí solution bọ̀ díẹ̀díẹ̀. Last video tí mo ṣe ní ìjẹta fídíò yẹn ó tough gan kódà mi ò fẹ́ lo hours tó yẹn rí lórí live. Fídíò yẹn dẹ̀ padà rìn gan pàápàá jùlọ ibi tí mo ti shell tí mo gbé jagamu jáde ẹ gbọ́ tí mo shell gbàgbà lórí bàbá wa Sheikh Akéwùgbà Gold. Ọ̀rọ̀ yẹn rìn gan shell yẹn jáde gidi gan shell yẹn jáde ni o. Mo kí bàbá kájú ẹ̀ àwọn admin tèmi nìyẹn admin ọ̀kan lọ́mọ ní kájú ẹ̀ ibi tí kájú ẹ̀ bá yí mi sí báyìí
ibẹ̀ ni màá gbà, tó bá tún dá mi padà báyìí ibẹ̀ ni màá gbà. Mo kí bàbá akájú ẹ̀, a kú àjàyè, a kú ọ̀rọ̀ ẹ̀sìn. Ọlọ́run kò ní dùn wá nílá dáadáa, jẹ́ ká bá níbi tó nérè ọlátìlẹ́yìn ànábì Muhammad. Ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ last video tí mo ṣe ó dá ariwo wíyo gan lẹ̀, torí gbà tí mo ju ṣẹ́ẹ̀lì yẹn ọ̀kan lọ́mọ ìwọ gan ó burú díẹ̀, ọ̀kan lọ́mọ èmi gan mọ̀ mí mọ̀ kó burú ọ̀kan lọ́mọ ọ̀n tìgbà tí mo tún fídíò ara mi yẹn o, mo wá rí wípé ọ̀kan lọ́mọ ṣe bẹ́ẹ̀ sìn lónà fẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n náà ń sọ, má gbégbá bò mí, jẹ́ ká jọ dúró lórí ọ̀rọ̀ ẹ̀sìn. ṣó mọ̀ pé inú wáàsí tí ó dùn ṣe jù láyé ni pé kí ẹ̀mí yàn máa ṣe wáàsí fún yàn, ìwáàsí bẹ́ẹ̀ máa ń dùn ṣe. bọ̀ tíyàn bá bá ẹ sọ̀rọ̀ ńgbà míì, àníyàn tó fi ń bá ẹ sọ̀rọ̀ ó lè ní nǹkan míì lẹ́mìí, ṣùgbọ́n fọlọ́run fún ara ẹ bá ẹ sọ̀rọ̀ wàá máa rí pé aza kalamullah, wàá mọ̀ kọ́ra ọlọ́run lélẹ̀. So by that, mo wá gba so many calls, message, inbox, ẹ wo láti ìjẹta yẹn mo ṣẹ̀ṣẹ̀ sùn díẹ̀ láàárọ̀ yìí ni, mo ṣẹ̀ṣẹ̀ ní àǹfààní àti sùn, ló já pé live show tí mo ṣe lé ní ẹ má bínú pé mo jẹun wọlé ni, mi ò fi ṣakọ o, mi ò fi ṣakọ, ẹ pé ń jẹun gan pé mi ò lè jẹ mọ́, ẹ wò òun ni mi ò lè jẹ, ebi dẹ̀ ń pa mí, ṣùgbọ́n nígbà tí máa jí mo jí ní 15 minutes to 2 because ọwọ́ àárọ̀ yìí mo tún ní àǹfààní àti sùn lẹ́yìn àsùbà. 15 minutes to 2 láàárọ̀ yìí, àyìn lọ́sàn-án yìí mo ṣẹ̀ wá jí, mo dẹ̀ máa ṣe show ní 2 o'clock America time, ó máa jẹ́ bí 7 Nigeria time, mo láti rush, oúnjẹ mi dẹ̀ ti ready, you know, so that mo fi jẹun wọlé, ẹ má bínú mi fi ṣakọ, torí mi ò mọ láìkì gbin gan, mi jẹ́ kí n má jẹ́ ìgbín lójúmọ́, mo láìkì gbin mo láìkì gbin gan o. Àmọ́ láti jẹta yẹn oríṣiríṣi calls ni mò ń gba message, kódà kọ́ yẹn ti pọ̀ jù, ó ń disturb mi gan, kódà gan ibi iṣẹ́ tí mo lọ lánàá, at least èyí tí mo fi gba calls lẹ́nu 8 hours mi, more than 6 hours mo fi ń receive call. tí kò bá yẹ kí bí iṣẹ́ tí mò ń ṣe lamẹ́ríkà ó jẹ́ self employment, pé mi ò ná ọ̀gá, tani abẹ́ ọ̀gá kan mo wà lamẹ́ríkà ni àná ni mo gba sack letter, but iṣẹ́ ara mi ni mò ń ṣe. Ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ ẹ o, mímọ̀ ṣe kọ́ o, mi dẹ̀ fi yọ àwọn tí wọ́n wà lábẹ́ èèyàn o. Lájọ́ tí mo ti dé Amẹ́ríkà yìí, mi ò ṣiṣẹ́ lọ́ndà èèyàn rí, mi ò ṣiṣẹ́ ní ọ́ndà èèyàn rí lájọ́ mo ti dé Amẹ́ríkà yìí, gbogbo ẹnu mo fi sọ social media mo ti ń sọ yìí, mi ò ṣiṣẹ́ ní ọ́ndà èèyàn rí, mi ò fún mi schedule rí, mi ò ní schedule. I can work according to my convenient time, I can close according to my convenient time, so that, but mi ò fi ṣẹ́ mi ṣeré, because ibẹ̀ mo ti ń rọ́wọ́ mo lọ sẹ́nu, so that I like to work because I need money, and then I want to do some things in my life, so that I need to work. So iṣẹ́ tí mo ṣe lánàá, kọ́ tí mo gbà lórí ẹ̀ ti pọ̀ jù, ìwé ní iná ń sin ó jẹ́ kí n wà lẹ́nu iṣẹ́, but I need to come out láti wá check àwọn clarification kan, because gbogbo ọ̀rọ̀ tó bá ti ṣẹlẹ̀ lórí social media tó bá gbórí social media lọ̀rọ̀ ẹ̀ ti bẹ̀rẹ̀, tẹ́ bá máa parí ẹ̀ náà ẹ parí ẹ̀ sórí social media. Ẹ jẹ́ kí àwọn tí wọ́n ń tẹ̀lé yín mọ ohun tó ń ṣẹlẹ̀, ẹ má yẹ kí a fi ọ̀bẹ ẹ̀yìn jẹ àwọn tí wọ́n ń tẹ̀lé wa, ẹ má yẹ ká fọ̀bẹ ẹ̀yìn jẹ wọ́n níṣu, ẹ má yẹ ká fọ̀bẹ ẹ̀yìn jẹ wọ́n níṣu, so that ẹni ìmọ̀ láti sáré wálé ní pé kí n wá fún àwọn èèyàn ní updating nípa what is going on, ọ̀rọ̀ fídíò tí mo ṣe láyìn jẹta, àti ọ̀rọ̀ ọmọ ìyá mi yìí tí à ń bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá tó dẹ̀ ń wò bóyá gẹ́gẹ́ bí kí yá mò ń bá òun jà, ìyẹn Alhaji Saheed Shittu. But inú mi padà dùn lánàá torí pé
mo padà gba call látọ̀dọ̀ Honorable Sunday Igboho lánàá. Honorable Sunday Igboho, ọlọ́run tó ní ẹ̀san á bá wa san yín lẹ́san dáadáa. ọ̀rọ̀ yín ò ní dàrú. pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run tójúmọ́ bá ń mọ́ tílẹ̀ bá ń ṣú, aṣọ yìí yín ọlọ́run ò ní fàyà mọ́ yín lára. ẹ rí i pé lájọ́ tí mo ti ń ṣe show, tí mo ti bẹ̀rẹ̀ updating, mi ò dárúkọ Honorable Sunday Igboho rí. àbẹ́gbọ̀, mi ò dárúkọ Honorable Sunday Igboho rí. ṣùgbọ́n ohun tó yẹ kí n dárúkọ wọn lénìí ni pé wọ́n gbìyànjú, wọn ready láti pé kí nǹkan bàjẹ́ nínú Islam. wọ́n gbìyànjú gan. ẹni tó bá wo show Alhaji Saheed tó ṣe ní ìjẹta, gbogbo wa máa rí pé Honorable Sunday Igboho pè sórí show yẹn. wọ́n dẹ̀ fi ìbínú bá Alhaji Saheed sọ̀rọ̀ lórí show yẹn wípé mo ní kó jáwọ́, mo ní kó já ẹnu kó lórí ọ̀rọ̀ àwọn àfáà yẹn. ẹ rí i pé ọ̀rọ̀ yẹn fẹ́ dá misunderstanding lẹ̀ láàrin Honorable Sunday Igboho àti bàbá wa àti Saheed Shittu. débi Haji Saheed Shittu gan fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí àwọn bàbá wa Akeugba Gold àti Sheikh Imran. ó túmọ̀ sí pé Honorable Sunday Igboho náà ti rí i pé bọ́rọ̀ yẹn ṣe ń lọ kò ran àwùjọ lọ́wọ́, kò dẹ̀ ran ẹ̀sìn lọ́wọ́. it's better káwọn gan fún ara wọn kọ́ tètè come in, torí wípé wọ́n ríra wọn pé àwọn wà láyé alátúnṣe, àwọn wà ní ààyè pé àwọn lè ṣàtúnṣe. táwọn ò bá wá ṣàtúnṣe, táwọn bá ń fi ara ran bọ́ǹbù lọ́wọ́, Ọlọ́run máa bi àwọn náà. lóòótọ́ lódodo ẹ̀dá tọ́lọ́run dá Sunday Igboho akíkanjú giant èèyàn ni wọ́n. tọ́ba wa lọ ń tẹ̀lé bí ọ̀rọ̀ yẹn ṣe ń lọ pẹ̀lú Haji Saheed Shittu, ọ̀rọ̀ yẹn lè padà bí nǹkan tẹ́ pé àwọn gan wọ́n lè má padà nífẹ̀ẹ́ sí mọ́, àbíkágbára wọn máa ka mọ́. wọ́n wá pè mí lánàá, wọ́n bá mi sọ̀rọ̀, pàápàá jùlọ wọ́n bè sọ̀rọ̀ wọn lórí ọ̀rọ̀ bàbá wa Akeugba Gold. mo kí Haji Lukman Al-Egbawi, wọ́n pè mí lórí ọ̀rọ̀ bàbá wa Akeugba Gold pé ọ̀kan lọ́mọ, ṣe bí ọ̀rọ̀ tó ń pè mí torí ẹ̀ pé Saheed Shittu ń ṣe, ipá Haji Saheed Shittu ń ṣe, pé kí n dá lọ́wọ́ kọ́, tí mo dẹ̀ ń dá lọ́wọ́ kọ́, ṣe bóun náà nìwọ náà fẹ́ bẹ̀rẹ̀ yẹn. ọ̀rọ̀ yẹn wúwo lọ́wọ́ mi pé ó rí pé mò ń bá Saheed Shittu jà lọ́wọ́lọ́wọ́ lórí ohun tó ń ṣe yẹn, tí mo dẹ̀ ti ṣe tán àti ń sìn pé tí ò bá dẹ́kun ọ̀rọ̀ yẹn lè padà bí ìjà láàrin èmi àti ẹ̀. ìwọ náà tí wàá fẹ́ bẹ̀rẹ̀ tiẹ̀ ọ̀kan lọ́mọ, ìwọ ní tèmi, èmi ní tiẹ̀, Saheed ní tèmi, èmi ní ti Saheed. lópin ìgbà tó já sí pé mo ṣe tán láti ṣàtúnṣe lára Saheed, ìwọ náà má bẹ̀rẹ̀ tiẹ̀. ọ̀rọ̀ yẹn wọ̀ mí lára púpọ̀. kódà wọ́n padà gbé Haji Saheed Shittu náà sórí call, tọ́ dẹ̀ bá wí gẹ́gẹ́ bíi pé Haji Saheed kí ló ń ṣe kíní kan má máa ṣe eléyìí mọ́ náà, ó ti tó, jáwọ́ ń bẹ̀, àfàwọn bàbá yẹn lẹ̀, ó tún lọ ń sọ̀rọ̀ sọ́kan lọ́mọ, ó ń bú ìyàwó ọ̀kan lọ́mọ, ìyàwó ọ̀kan lọ́mọ tẹ̀lé dún àwọn ju mọ̀ pé àwọn obìnrin, ìyàwó ní ọmọ ọlọ́mọ, ọmọ tẹ́kùnjọ́ tó wá sọ́dọ̀ mi báyìí ó ń pọ́n mi lé ni mi náà ń pọ́n lé, sọ́dọ̀ owó lè má sọ̀rọ̀ sí i, kíní kan gbogbo ẹ̀yàn anger face mi ò bá ti yín wá o, ẹ má máa ṣọ́ anger face mi ò bá ti yín wá o, ẹ má bá mi tẹ lọ́ọ̀fù o, ẹ má bá mi tẹ lọ́ọ̀fù àti láìkì tó àwọn anger face mi ò bá ti yín wá o. ẹ̀yin lẹ̀ ní làákàyè, tó bá gbé kẹ́sìn máa dàrú ni ẹ̀yin fẹ́, ẹ̀yin nìyẹn, Ọlọ́run nìyẹn. but al-Islam fi díìnì lèmi wà lé lórí, kẹ́sìn lè da lèmi wà lé lórí. ẹ má bá mi tẹ lọ́ọ̀fù àti láìkì, wọ́n tó dẹ̀ ń tẹ́ anger face yẹn, wàhálà tiẹ̀ nìyẹn, wà tọ́lọ́run lẹ́lẹ́jọ́. ibikíbi tó bá sí tó fẹ́ máa dà wá láàmú nínú ẹ̀sìn, Ọlọ́run á dẹ̀ ẹ́ láàmú. so that ìyàwó ọ̀kan lọ́mọ òṣè náà, ìyá ọ̀kan lọ́mọ òṣè náà, wáyé tó máa sọ̀rọ̀ tí ìyá ọ̀kan lọ́mọ, tó máa sọ̀rọ̀ tí ìyàwó ọ̀kan lọ́mọ.
ìtìlẹ̀ ń tọ́ lọ́hún Haji Saheed Shittu náà àwọn náà realize ó dẹ̀ make apology òun náà ọ̀kan lọ́mọ má bínú ìyàwó ọ̀kan lọ́mọ má bínú àmọ́ ọ̀kan lọ́mọ ọ̀rọ̀ tí wọ́n náà sọ tó tẹ̀ sí mi lójú yẹn náà ọ̀rọ̀ pé mi ò lè ṣe yẹn ọ̀rọ̀ yẹn dùn mí Haji Saheed tó bá pọ̀rọ̀ tí mo sọ náà ló wá dàbí ọ̀rọ̀ kò yẹ kí bí a mo sọ̀rọ̀ tí mi ò rí o kò yẹ kí bí a mo sọ̀rọ̀ pé bóyá mo fi ra àràbù mo gba nọ́ọ̀sù ọ̀rọ̀ yẹn látọ̀dọ̀ àwọn tó súnmọ́ Haji Saheed Shittu mo gba nọ́ọ̀sù ọ̀rọ̀ yẹn látọ̀dọ̀ àwọn tó súnmọ́ Haji Saheed Shittu ìtumọ̀ nọ́ọ̀sù yẹn ni pé mo gba information yẹn látọ̀dọ̀ àwọn tó súnmọ́ Haji Saheed Shittu nínú àwọn ìyàwó Haji Saheed Shittu àmọ́ Haji Saheed Shittu tó bá ń gbọ́ mi lágbọ́rọ̀ Ọlọ́run lẹ́yìn prógráàmù yìí màá send voice yìí tó jẹ́ nínú àwọn ìyàwó ẹ tó sọ ọ̀rọ̀ yẹn màá send ẹ̀ sí ẹ àmọ́ mo máa ń yìn fún ẹni mi ní jùlẹ̀ tán torí pé ète ló ẹ Ànábì wa Muhammad ó ní ogun láyé yìí ète ni ète lógún tẹ́ bá ti wà lójú ogun ète ni ẹ máa lò tọ́n bá ti ní ó tó ẹ̀jẹ̀ ó tó tọ́n bá tún ní ìjà ya ẹ fàdà ẹ̀yìn yọ padà àbẹ́gbọ̀ tí bá ti parí program màá ju voice obìnrin yẹn gbogbo tó kù lábẹ́ ọ̀rọ̀ tí mo ní lọ́wọ́ màá tọ́jú ẹ̀ tóye lórí ọ̀rọ̀ pé bóyá Saheed ò lè ṣe àbó lè ṣe ibi tí mo ti gbọ́ màá jẹ́ kó gbọ́ ẹlẹ́ẹ̀kejì Saheed Shittu ni mo dẹ̀ búra lé lórí bíyàn bá lọ gbọ́ fídíò mi yẹn dáadáa mi ò búra wípé mo confam pé bóyá Saheed ò lè ṣe àbó lè ṣe òun náà mo búra wípé mo ní evidence lọ́wọ́ ni mo búra lé lórí ṣẹ̀dẹ̀ rí evidence tán bá mú wá báyàn mo sọnù ọ̀rọ̀ yẹn mo ní unalika fariku bena aku yekini wa ainu yekin ìyàtọ̀ ń bẹ láàrin kí wọ́n sọ èèyàn fún ẹ ọ̀rọ̀ èèyàn fún ẹ tán bá sọ ọ̀rọ̀ èèyàn fún ẹ aku yekini ni ó lè gba ọ̀rọ̀ yẹn gbọ́ ṣùgbọ́n ainu yekini ni ihun tó máa búra lé lórí pé ihun tó bá rí ló gbọ́dọ̀ búra lé lórí so that ọ̀rọ̀ pé Haji Saheed Shittu bóyá o lè ṣe àbó o lè ṣe èmi ò lè búra lé lórí tó pé mi ò confirm nǹkan ọmọkùnrin yẹn bóyá lóòótọ́ ni àmọ́ ọ̀rẹ́ mi ní Haji Saheed Shittu ń sin ọ̀rẹ́ eléyìí ò ń ṣe jà mọ́ ọ̀rẹ́ mi ó ṣàwàdà kan lánàá ó ní tóun bá ti wá sí Amẹ́ríkà ọ̀dọ̀ mi lòun máa dé sí wàláì you are welcome máa gbẹ̀ lálejò àmọ́ tèmi náà bá wá confam kémi náà lè confam kó lè jẹ́ pé àìnú yẹkín ọ̀rẹ́ mi Saheed ó ní kí n bẹ́ẹ̀ wá ọmọge kan lẹ̀ má wọ̀rí má wọ̀rí ọmọge kan kọ́ ni màá bẹ́ẹ̀ wálẹ̀ tó bá yí dé sí Amẹ́ríkà wàláì astagfirullah ọmọ méjì ni màá bẹ́ẹ̀ wá sílẹ̀ tó máa jẹ́ akátá ṣùgbọ́n on one condition on one wá sọ ìjà àwọn méjèèjì o torí two sum ní àwọn méjèèjì at once ni àwọn méjèèjì ló máa fún mi ní làbárè pé Haji Saheed o iná pìtì ni nídìí eléyìí àfihàn ṣàwàdà ni àmọ́ ibi tọ́rọ̀ yẹn ti wá ibẹ̀ ni mo máa padà jù sí ẹ ẹlẹ́ẹ̀kejì ń bẹ inú tí mo dúró lé lórí lórí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí òun ni wípé minal bidaya from day one tí mo ti pe Haji Saheed Shittu ni wípé ọjọ́ tí Haji Saheed Shittu bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí social media Haji Saheed Shittu bẹ̀rẹ̀ lórí wípé àwọn face àwọn àfáà 419 which is èmi náà support pé káfà máa lu jìbìtì I don't like it káfà máa níṣẹ́ lọ́wọ́ I don't like it àmúgbàtà Haji Saheed kó ń bẹ tó bẹ̀rẹ̀ sí ní bú àwọn bàbá inú ẹ̀sìn Shehu Farouk náà kọ́kọ́ bú gbà yẹn tí mo fi torí ẹ̀ pé wọn
àmọ́ gbà tó dẹ̀ di pé wọ́n tún tẹ̀síwájú, mo ti sọ gbélé tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀rọ̀ yẹn padà di pé wọ́n ń bu gbogbo àwọn àfáà tó kù náà ń bu Ìmáàmù Ọ̀fà, wọ́n ń bu kí ni mo padà ní kẹ́lẹ̀ mọ́ kí mi ò gbèjà Shehu Faruku, mo ti kó lọ́dọ̀ Shehu Faruku ń sin going to 2 years. ọ̀rọ̀ wọn ò ní túmọ̀ sí mi pé bóyá àwọn mò ń gbèjà, àmọ́ mo ti rí wọn gẹ́gẹ́ bí fáàrí Islam. gbogbo àwọn bàbá yìí, bàbá Lówòrò, Shehu Sulaiman Faruku, bàbá wa alágbára omi, bàbá wa Mudiru, bàbá wa Ìmáàmù Ọ̀fà, pàápàá jù lọ Mudiru Markaz àti àfáwà Làbíbù, gbogbo àwọn bàbá yìí ni wọ́n jẹ́ fáàrí fún Islam. gbogbo àwọn bàbá tí mo sọ yìí, àwọn lẹ́wà fún Islam, pé ẹ má máa sọ̀rọ̀ sí wọn mọ́, ẹ má máa bú wọn, kó tó wá di wípé àìgbọ́ àìgbà ni ọ̀rọ̀ kéèsì Al-Fulani padà wá jáde, tèmi náà wá fi abẹ níhun Fulani yẹn wọlé sínú kéèsì yẹn. But inú mi dùn pé lánàá inú conversation wa ó pọ̀ tá a sọ pẹ̀lú olóyè Sunday Igboho àti Saheed Shittu àti bàbá Akeugba Gold. gbogbo wọn náà dúró lórí wípé ihun tí Saheed Shittu ń ṣe yìí àwọn gan ò nífẹ̀ẹ́ sí, àwọn dẹ̀ ti sọ pé kó jáwọ́ lórí pé kó máa sọ̀rọ̀ sí àwọn bàbá yẹn nínú ẹ̀sìn. ẹ̀rí pọ̀rọ̀ yẹn ló fẹ́ dìjà níjẹta lórí program Haji Saheed Shittu. gbogbo tí mò ń ṣe ìyàlàyé ọ̀rọ̀ ni o, kò sí èbú ń bẹ o. Haji Saheed Shittu àti gbogbo ẹ bí save your soul, ẹ má fi etí èébú gbọ́, ẹ má fi etí ìjà gbọ́ o, ẹ fi etí àtúnṣe nínú ẹ̀sìn ní kẹ́ fi gbọ́ o. gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ ẹ̀sìn Islam lóòótọ́, gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ ẹ̀sìn Islam, etí ìfẹ́ ní kẹ́ fi gbọ́ o. hello now ẹ káàsán, mo wà lórí live show, ta ló ń sọ̀rọ̀ lọ́wọ́ láti kí ló ṣẹlẹ̀? ok ẹ pè mí lẹ́yìn program, mo ṣe program lọ́wọ́. jẹ́ kí n lo yẹ fún so that ẹ mẹ́ka fetí ìjà wo, etí àtúnṣe ni kájọ fi wo kínní. ẹni tó bá nífẹ̀ẹ́ Ọlọ́run, tó dẹ̀ nífẹ̀ẹ́ ànábì, tó dẹ̀ nífẹ̀ẹ́ ẹ̀sìn, so that wọ́n padà sọ wípé àwọn náà ò nífẹ̀ẹ́ sí ohun tí Saheed Shittu ń ṣe lórí pé bó ṣe ń bú àwọn èèyàn, torí pé àwọn náà ti bá a sọ. ṣùgbọ́n lásìkò yìí àwọn ṣèlérí fún Ọlọ́run níwájú Ọlọ́run pé Saheed Shittu ó máa adjust lórí pé kó máa dárúkọ àwọn bàbá yẹn, máa tẹ̀ sí wọn lójú, ó máa minimize ẹ̀, ó máa reduce ẹ̀. Saheed Shittu náà dẹ̀ agree, òun náà dẹ̀ ṣàdéhùn fún Ọlọ́run. tó bá pa àwọn àfáà tó ń lu jìbìtì lẹ́fẹ̀ẹ́ base lé lórí, àwa náà máa fún yín support lé lórí. tó bá pa àwọn àfáà tí wọ́n ń ṣe ẹbọ, tí wọ́n ń polówó oògùn tí ò da, tí wọ́n ń polówó oògùn nínú Islam, àwa náà máa fún yín support, tó pé Islam kò ní ká máa polówó oògùn. no power like prayer. èmi ò ní oògùn ò dá mi rẹ̀ ní kò sí oògùn o, ẹni bá ń ṣe kó máa ṣe inú kọ̀rọ̀ yàrá ẹ̀, má gbé wá sí gbangba, torí pé ànábì ò mú oògùn wá fún wa nínú Islam. àdúrà lànábì mú wá fún wa nínú Islam. tó bá ń ṣe o lè máa ṣe. àwọn àfáà tó dẹ̀ ń ṣe jálàbí kẹ̀kẹ̀rẹ̀, jálàbí pín sọ́nà méjì. èèyàn lè wá bá àfáà pé ẹ ṣàdúrà fún mi, àfáà ẹ bá mi, mo ń retí kankan wájú Ọlọ́run, mo ń béèrè kankan, kò sí ohun tó burú ká àfáà ṣàdúrà fún yàn. ṣùgbọ́n tó bá ti pé àfáà ti ń gbéyàn lọ sórí pé àgbéyìn lọ sí tutù, ẹ máa ṣe tutù, ẹ máa wá ṣe ẹbọ, ẹ máa ṣe kí bàbá wa Mukadam Solihin, you are welcome. tí àfáà bá ti wá ń gbéyàn lọ sí bí ètùtù ò sí nínú Islam. gbogbo àfáà tó bá ṣe irú ẹ̀ táṣírí ẹ̀ bá tú sí yín lọ́wọ́, ẹ tẹ̀ sí lójú. ṣùgbọ́n àwọn bàbá tí wọ́n jẹ́ bàbá fún wa nínú Islam yìí, àwọn eléyìnbó wọ́n ń lo kinní kan fún àwọn tó bá jẹ́ top person nínú ìjọba, wọ́n ní immunity.
ẹ jẹ́ kí humility cover àwọn bàbá yìí, ẹ jẹ́ kí humility cover àwọn, ẹ jẹ́ ká fi àwọn bàbá yìí sílẹ̀. Gbogbo àwọn sheikh tó wà nínú ẹ̀sìn, ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀. Ọ̀rọ̀ tèmi náà sọ nípa kí ó gba góòdù lẹ́yìn jẹta yẹn, ọ̀rọ̀ yìí wà lára àwọn tó kémi náà wò pé nígbà tí Ìgbòho sọ bẹ́ẹ̀ fún mi, ilé níyì o máa wá ṣe another video. Àbẹ́gbọ́, ẹ jẹ́ àfi àwọn bàbá yìí sílẹ̀. Haji Saheed, mo fi Ọlọ́run àti ànábì mo fi bẹ̀yìn tó wá pé lóòótọ́ ẹ̀sìn lẹ́ ń jà fún. Ìdíwú ila sabili rabbika bil hikma wal mau'izatil hasana ní Kùránì wí, sadaqallahul azim. Èèyàn lè sọ̀rọ̀ fún yàn kó dẹ̀ má dárúkọ ẹ̀, ẹni tó ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn á dẹ̀ yé. Kódà ẹni tí ò bá sọ̀rọ̀ gan òun náà tún rẹ̀ ṣe lórí ọ̀rọ̀ yẹn. Àbẹ́gbọ́, bọ́ tí èèyàn bá ti ń dárúkọ èèyàn kan, ẹni tó ń dárúkọ yẹn ó máa create ọ̀tá láàárín ẹni yẹn àti àwọn ẹbí ẹ̀ pẹ̀lú ẹni tó ń sọ̀rọ̀. Àbẹ́gbọ́, nídìí eléyìí, ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ẹbí save your soul, ẹ̀yin oníkọ́ọ̀lù sọnù, ẹ̀yin oníkọ́mẹ̀tì sọnù. Àmọ́ pọ̀pọ̀lọpọ̀ ẹni tó wà lábẹ́ save your soul, gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún Haji Saheed lánàá, ọ̀tá ẹ̀sìn ti sápamọ́ sábẹ́. Àwọn ọ̀tá ẹ̀sìn ti wà lábẹ́ save your soul, tí wọ́n dẹ̀ ń type, tí wọ́n ń finance ipe kí Haji Saheed lè máa tẹ̀ sí wọn lójú. Mo sọ fún Haji Saheed, ẹ fura tó bá pé ṣé Ọlọ́run lẹ̀ ń jẹ́. Nínú àwọn tí wọ́n ń tẹ̀lé ní save your soul, mélòó lẹ mọ̀ dájúdájú pé mùsùlùmí délédélé ni? Mélòó lẹ lè búra pé mùsùlùmí ni délédélé? Ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ sí wọn lójú, ẹ máa bá lọ, ẹ máa àwọn bàbá yẹn ẹlẹ́bọ ni wọ́n, àwọn kinní kan. Ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́ bá lọ wádìí, ẹ pé fake profile ni wọ́n máa ń lò. Àwọn ghost ni, àwọn ghost tẹ́ pé wọn ò wà relevant. Àwọn ni wọ́n wà lábẹ́ ọ̀rọ̀ yẹn. Tẹ́ bá dẹ̀ lọ wò ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀tá ẹ̀sìn ni wọ́n nífẹ̀ẹ́ Islam wa o. Wọ́n wá da Islam wa láàmú ni. Gbogbo èèyàn tó bá dẹ̀ wà lábẹ́ bẹ́ẹ̀, Ọlọ́run á wọ ọlá ìkan ṣoṣo Ọlọ́run tí ò ní pé méjì. Ọlọ́run á wọ ọlá ìfẹ́ tó ní sí ànábì tẹ́ pé ànábì náà ni gbogbo wa sápamọ́ sábẹ́. Gbogbo ẹni tó bá wà lábẹ́ òkùnkùn tó dẹ̀ ń tafà sínú mọ́lẹ̀, tọmọtọmọ tẹbí tààrà ẹ̀ ọmọ ṣẹlẹ́yà ni. Because ó ń dùn mí lórí tó ń ṣẹlẹ̀ nínú Islam wa kó ṣẹlẹ̀ nínú Christianity. Àwọn Christian náà ní tiwọn lára náà. Wá jẹ́ pé àwa mùsùlùmí lè máa dà wá láàmú torí pé a ti fẹ̀dí ara wa síta. Nítorí a ti fẹ̀dí ara wa síta. Abba Saheed, ẹ lọ ṣe investigation yọ̀ tí mo sọ fún yín yìí. Respect is reciprocal. If you respect me yesterday, and I need to respect you. If you disrespect me, I will disrespect you. Àpọ́nlé lára ń fẹ́. Ẹ má bá mi tẹ love, ẹ má bá mi tẹ like. Nídìí eléyìí, ẹ lọ ṣe investigation ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Ẹ rí wípé àwọn ọ̀tá ẹ̀sìn ti sá pamọ́ pípọ̀ sí abẹ́ save your soul. Àwọn tó nífẹ̀ẹ́ Ọlọ́run ń bẹ ò pọ̀. Ohun tó dẹ̀ máa fi fura ni wípé group WhatsApp yín tẹ́ dálẹ̀, ẹ rí pé inú ẹ̀ náà ni àwọn kan ti lọ wọnú. Àwọn tí wọ́n ń tẹ̀lé wa iná kọ́ ni wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára wa. Ṣẹ̀dẹ̀ rí tí wọ́n bá ń tẹ̀lé view pé àwọn èèyàn tó ń wò mí, àwọn followers, ẹ já lọ believe pé àṣàìtọ́n fún ara ẹ̀, àṣàìtọ́n ó ní followers ju Ọlọ́run lọ. Ọba tó dá wa, ṣàìtọ́n ní followers jù lọ. Tẹ́ bá fẹ́ mọ bí ṣàìtọ́n ṣe ní followers tó, ẹ máa bọ̀ l'Amẹ́ríkà. Ẹ rí wípé èèyàn tó ń sin lọ́hun l'Amẹ́ríkà ti wá yìí, tó ń sin lọ́hun kò tó 20% nínú àwọn tí wọ́n sin Ọlọ́hun. Àwọn tí wọ́n sin Ọlọ́hun nílùú yìí 80% ni wọ́n. Àwọn tó ń sin lọ́hun ò ju 20, àti Muslim àti Christian. Tá a bá da gbogbo wa pọ̀ ní gbogbo Amẹ́ríkà yìí, tó 20% àwọn tí wọ́n sin lọ́hun. Ṣebí Sátánì òun ló kó wọn lérè. Sátánì ló kó wọn lọ náà.
Haji Maruf ààrẹ mò ń bọ̀ lórí ọ̀rọ̀ tí mò ń sọ ẹ má tì mí mo ti pè yín lánàá ẹ̀gbẹ́ kọ́ I know what I'm doing nobody ò rán mi iṣẹ́ mi ìdẹ̀ kí n disrespect but I'm coming there Haji Maruf. So by that ó túmọ̀ sí pé tíyàn bá ní pé òun rí followers òun rí viewers lọ gbà wípé ọ̀tá Ọlọ́run ló pọ̀ níbi ìjọ̀gbọ̀n. Ibi táwọn èèyàn máa ń nífẹ̀ẹ́ sí jù ni wípé ibi ìjọ̀gbọ̀n làwọn èèyàn máa ń lọ especially àwọn tó wà ń lu èyìnbó. In fact ọ̀pọ̀lọpọ̀ ẹni tó wà ń lu èyìnbó dispersion ti fẹ́ pa oníkálukú wọ́n wá tó máa fi nájú ni abẹ́gbọ́ wọ́n wá tó máa fi nájú ni so that ẹ̀dẹ̀ máa lọ wò ó gbogbo táwọn èèyàn bá ti pé wàhálà ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ibẹ̀ làwọn èèyàn máa rọ́ sí. Ládìjọ́ tí mo ti ń sọ̀rọ̀ lórí Facebook tí mo ti ń ṣe fàájì mi tí mo ti máa ń ṣe àwọn wáàsí ẹ̀kọ̀ọ̀kan táyè bá yọ mi ò rí followers tó tó yìí rí náà mi ò rí viewers tó tó yìí rí náà mi ò rí shares tó tó yìí rí náà. Kí ni mo bẹ̀rẹ̀ sí ní dá sí ohun tí mò ń dá sí yìí sí ẹ̀wọ̀n followers àti viewers àti comment tí mo ti ń gbà àti course but tí mo bá tẹ̀lé àwọn èèyàn bó ṣe ń hail mi àti báwọn èèyàn ṣe ń bá mi sọ̀rọ̀ màá rí gẹ́gẹ́ bí iṣẹ́ mo dẹ̀ rí pé ọ̀nà kan tó já sí pé kí ni mo fẹ́ gbà ń bẹ̀ kí ni mo fẹ́ gbà ń bẹ̀ la nuridu minkum jasa'an wala shukuran mi ò expect kankan níbi tí mò ń ṣe yìí so that mi lè yẹ kí ẹ̀ máa wá hail mi ọ̀kọ́lọ́mọ ó try ó tẹ̀ sí wọn lójú ẹ má bá tẹ̀ sí wọn lójú no I don't want anything. I don't want anybody to hate me. I'm one mapo. Nobody no send me out. Because they don't send me out. Mo ń ṣe ohun tí mo ń ṣe nítorí ìfẹ́ ẹ̀sìn tí mo ní ni. Nítorí pé mi ò fẹ́ kí àbùkù bá ẹ̀sìn látara àwọn bàbá yìí. Òun mo ṣe jáde. Ṣóyè yín. Ọ̀rọ̀ kéèsì Alifulani àti Abba Saidi mo kàn mọ́mọ́ fi avenue yẹn wọlé ni. Mo sọ pé Abba Fulani ò ràn mí iṣẹ́ wọn dẹ̀ lè stop mi wọn dẹ̀ lè encourage mi kí n máa ṣe lọ. So by that ibi tí mo wá ń bọ̀rọ̀ bọ̀ ni wípé àwọn bàbá yìí wọ́n bá wa sọ̀rọ̀ púpọ̀ Abba Saidi dẹ̀ ṣàdéhùn pé òun máa jáwọ́ òun máa gbẹ́sẹ̀ kó lórí speed yẹn. Ṣé wá rí inú ẹni tó wá jẹ́ onítìjú mi láyé gbogbo ẹ̀dá tó bá ti wà láyé tí ó bá ti ní onítìjú ń lọ kó parun ni. Onítìjú mo lè fẹ́ sọ yìí ń sìn kẹ́ni ẹ má wà lọ avenue yẹn láti wọlé sí mi lára o kẹ́nikẹ́ni má lò mo ní onítìjú tó pọ̀ àwọn onítìjú mi pọ̀ ṣùgbọ́n náà àwọn onítìjú mi tó tún wá pè mí ọ̀kan lọ́mọ lọ jáwọ́ lọ kó lórí acceleration yẹn. Òun ni bàbá wa wàkílù ilẹ̀ gbogbo Yorùbá bàbá tó jẹ́ wàkílù fún gbogbo ilẹ̀ Yorùbá Sheikh Muhammad Iskil Muhammad Al-Awwal Shehu Sugar. Lára àwọn onítìjú mi ni àwọn bàbá tèmi nìyẹn. Sheikh Ibrahim Ọláníyan Olúbàdàn lára àwọn onítìjú mi nìyẹn. Bẹ́ẹ̀ tí mi lè máa dárúkọ. Inú ẹni tó tún wá jẹ́ onítìjú mi alámọ̀ràn mi níyàwó àtàwọn ọmọ mi wà. Àwọn náà rí gbogbo kíní ẹ bó ṣe ń lọ lórí bó ṣe ń lọ. Ẹni tí ìyàwó àti àwọn ọmọ ẹ̀ ò bá ti jẹ́ onítìjú ẹ̀ tó bá ti fi wọ́n sí ipò wípé àwọn tí wọ́n lè gba nǹkan lọ́wọ́ ẹ̀ ó ń lọ kó àánú nìyẹn. So that gbogbo àwọn eléyìí àwọn náà wá kà mí lọ́wọ́ kò pé ẹ jẹ́ ká wá Jamaludeen ẹwà ẹ̀sìn ẹ má yẹ ká wá ìtúká nínú ẹ̀sìn. So that inú conclusion ọ̀ tí wọ́n wá bá wa sọ Haji Saidi ti ṣàdéhùn pé gbogbo àwọn bàbá tá a dárúkọ yìí àwọn ò ní dárúkọ wọn mọ́ lórí program látòrí bàbá wa Mudiru Markaz
bàbá wa lówòrò Shehu Rabiu Adébáyọ̀, bàbá wa Sheikh Abdulrasheed alágbára omi. Ẹ rí pé ọ̀rọ̀ Sheikh Abdulrasheed náà fẹ́ mẹ́nu lóyìn Abba Saheed fẹ́ mẹ́nu lé kó tó di wípé Sunday Igboho pè wọlé pé mo ní kó jáwọ́, mo ní kó kó ń bẹ̀. Sheikh Imran Sheikh bàbá wa Ìmámù Ọ̀fà àti Sheikh Labib ṣòye àti Sheikh Sulaiman Farouk Oníkíjípa àti gbogbo àwọn bàbá yìí nígbà tí Abba Saheed ṣàdéhùn bẹ́ẹ̀, èmi náà ṣe àdéhùn pé tí Abba Saheed ò bá ti ṣe bẹ́ẹ̀ mọ́, èmi gan ò wá sórí social media wá búyàn mọ́. Tẹ́ bá rí mi lórí social media, mo wá ṣe fàájì, mo wá dàríyá ni. Shehu Ndasọ̀láti adà fún yín, Sheikh àtọ́báwá lọ́rin àtàwọn Shehu ńláńlá, èmi ò fi bẹ́ẹ̀ morúkọ àwọn Shehu bóyá pé gbogbo wọn fáàrí Islam ni wọ́n jẹ́. Bàbá Yahya Sọ̀láti ṣòye yín. So by that, gbogbo àwọn bàbá yìí àwọn lèmi ń protect, àwọn lèmi ń fight fún. Wọn ò dẹ̀ rán mi iṣẹ́, wàláì wọn ò rán mi iṣẹ́. Àníyàn tọ́pọ̀lọpọ̀ èèyàn fi ń bá Abba Saheed jà, àníyàn tó fi ń bá jà pọ̀. Ẹlòmíì ń bá Haji Saheed jà, àáfàá mi ń bínú sí Haji Saheed nítorí pé Haji Saheed ń jáṣẹ́. Àníyàn tóun fi ń bá jà nìyẹn. Àáfàá mi ń bá Haji Saheed jà nítorí pé ó ń sọ̀rọ̀ sí bàbá ẹ̀. Àníyàn tóun fi ń bá jà nìyẹn. Àáfàá mi ń bá Haji Saheed jà torí ó ń sọ̀rọ̀ sí ìlú ẹ̀ Ìlọrin. Àníyàn tóun fi ń bá jà nìyẹn. Àmọ́ kí wọ́n bá ní kí làníyàn tèmi fi ń bá Haji Saheed jà, Amiru Jeish, tí wọ́n bá ní kí làníyàn tèmi fi ń bá Haji Saheed jà, òun ni pé ó ń sọ̀rọ̀ sí àwọn leader in Islam, àwọn bàbá wa nínú ẹ̀sìn. Àwọn bàbá tá a lè ń sọ yìí, bàbá mi ò sí ń bẹ̀ o. Bàbá mi ò sí náà bàbá tó ń bú yìí kájọ́ kí bàbá mi wà ń bẹ̀ o. Bàbá mi ò kì í ṣàfà lápàtà ní kó tó kú o. Èmi náà Uhibu Solihin wàlẹ́ staminion, mo nífẹ̀ẹ́ àwọn ẹni Ọlọ́run ni o, mi ò pera mi lẹ́ni Ọlọ́run, mi ò pera mi láàfáà tó ń fi kéwú jẹun, bọ̀ mo nífẹ̀ẹ́ àwọn ẹni Ọlọ́run. Inú ẹni tẹ́ kó máa bá àfáà jà jù láyé ni mo wà, mo sọ fún yín. Àìmọye jìbìtì làwọn àfáà lu ìyá tó bí mi lọ́mọ. Ṣùgbọ́n tí bá torí pé àwọn àfáà lu ìyá mi ń jìbìtì kí n máa wá bí gbogbo àfáà yìí ló lu ìyá mi ń jìbìtì ni. Èyí tó lu ìyá mi ń jìbìtì Ọlọ́run ti gba àrísìkì inú ilé wọn, ti kó lé mi lọ́wọ́. Èmi lọ́lọ́run gbogbo àrísìkì inú ilé wọn Ọlọ́run ti kó mọ́ tèmi. Látorí àkọ́bí wọn nu ilé yẹn àti tó parí, tó bá da gbogbo àrísìkì wọn padà, tó bá da gbogbo àrísìkì wọn papọ̀ kó tó tèmi. Ọlọ́run ti kó ogún lé wọn lé mi lọ́wọ́. Tó nígbà tí wọ́n gbà ìyá mi títí tí wọn ọ̀rọ̀ gbà lọ́wọ́ ìyá mi mọ́ ni wọ́n hàngì ìyá mi síbi pé kó máa lọ fa tẹ̀sùbá, kó máa lọ dárúkọ orúkọ Ọlọ́run. Orúkọ Ọlọ́run yẹn nìyá tèmi gbélé mi lọ́wọ́, òun lèmi náà bẹ̀rẹ̀ sí ní pè. Ọlọ́run bá ṣílẹ̀kùn ọlà fèmí. Inú ilé wọn, bóyá ogún tó yẹ kí bàbá wọn fún wọn nu ilé wọn káwọn máa fi gé èèyàn nu ilé wọn ni wọ́n ti fún ìyá tèmi yẹn. Ìyá tèmi dẹ̀ gbélé mi lọ́wọ́ so that wọn ò jẹ́ nǹkan nu ilé tiwọn mọ́. Àmọ́ mi lè torí ẹ̀ kí n máa bú gbogbo àwọn àfáà Islam, so that ẹ jọ gbogbo ẹ̀yẹn àwọn ẹbí save your soul oníkọ́mẹ́ǹtì sọnù, oníkọ́ọ̀lù sọnù, ẹ jẹ́ ká jẹ́ kó gun omi o. Ẹ má ti Abba Saheed pa, ẹ má ti pa. Tí ẹ bá ti títí tó bá padà di pé ó padà lọ wu ìwà tí kò jẹ́ kó wù, irú tó ṣẹlẹ̀ kọjá tó fi di pé ó bá rẹ̀ ní àtìmọ́lé. Mélòó nu yín ló lọ bá ṣàtìmọ́lé? Ẹ̀yin onísọlẹ́nu, ẹ̀yin onítìkùtì. Ọ̀rọ̀ ti wà nílé ẹjọ́, ẹ fẹjọ́ lẹ̀ fún ìjọba kí ìjọba dá ẹjọ́. Tó bá dẹ̀ ní kí Abba Saheed náà ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ ilé ẹjọ́
káfà Saheed náà ṣàtúnṣe lórí ẹ̀. ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó bá ti délé ẹjọ́ agbára olórí ẹbí ò ká mọ́. àmọ́ ìtẹ́mi ń ṣe lọ́wọ́ yìí bàbá wa wákìlù ilẹ̀ Yorùbá wọ́n jẹ́ kí n mọ̀ wípé ìwọ̀n tí mò ń bá Saheed Shittu wí náà kémi náà máa rà wọlé. ìyẹn ló máa mú mi bẹ bàbá wa Sheikh Akeugba Gold wípé gbogbo ohun tí mo sọ nípa yín mo sọ fún ìgbàdájọ́ ń sọ̀rọ̀ lánàá mi ò rábù yín o, àwọn kan ló gbé information yẹn wá bá mi. àmọ́ mo sọ ọ̀tọ̀ ní ákù yẹ̀kín ọ̀tọ̀ ní hainu yẹ̀kín, wọ́n lè sọ̀rọ̀ fún ẹ ó lè jẹ́ ẹ̀rọ ó lè jẹ́ òótọ́, àmọ́ mi ò sí ń bẹ̀ mi ò ṣẹ̀yídà. èèyàn kan náà ti pèsè orí fóònù orí kọ́ọ̀lù Saheed tó ní ọ̀kan lọ́mọ yẹn wọ́n ń wá lábẹ́òkúta oníjìbìtì ní kíní kan ó sá lọ ní tó pa irọ́ mọ́ mi. àbá Saheed náà sọ ọ̀rọ̀ yẹn àmọ́ pàtó náà padà rí òótọ́ ọ̀rọ̀ ó jáwọ́ lórí ẹ̀. yín tí wọ́n sọ fún mi nípa yín tó yẹ kémi náà bú àṣírí gẹ́gẹ́ bí ọmọ ìyanu ẹ̀sìn ni mo sọ jáde kọ́lọ́ má ṣàlàyé forí jì mí kẹ́yìn náà dẹ̀ dárí jì mí. torí wípé Islam ò rán wa pé tá bá rí àṣírí ọmọ ìyá wa Islam ò ní ká wá sọ títa. Ànábì sọ fún wa sallallahu alayhi wa sallam ó ní man satara li muslim satara Allahu yawmal qiyamati. gbogbo ẹni bá rí àṣírí ọmọ ìyá ẹ̀ tó bá bò ó Ọlọ́run máa bò àṣírí òun náà nígbẹ̀rẹ̀ kíámà. sísọ tí mo sọ yẹn mò ń wá ọba tó ní mí lálàforíjì, mo dẹ̀ ń wá ẹ̀yin náà lálàmójú kúrò, torí pé inna Allaha gafurun rahim, Ọlọ́run nìkan lọ́ba aláforíjì, kọ́lọ́run má ṣe aláforíjì ibi tó ní kálukú bá kù sí. àmọ́ mo fẹ́ sọ fún yín àdéhùn tẹ́ ẹ ṣe fún Ọlọ́run lórí Haji Saheed. Haji Saheed ti make apology fẹ́yìn náà lánàá àti Sheikh Imran. ọ̀rọ̀ Sheikh Imran mo sì ń bọ̀ lórí ẹ̀ o. àwọn ò tí ì ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ Saheed kárí o, wọ́n dákẹ́ síbẹ̀. bóyá tí n bá máa padà wá ń sìn pọ́npọ́ tí mo mú dání yẹn bóyá orí Sheikh Imran ni màá ti wá padà wá gbangbangbangbangbangbangbangban tí mi ò ní wojú wọn wò. táwọn náà ò bá ti lè dúró lórí pé kán bá wa sọ fún àbá Saheed pé àdéhùn tó ṣe yẹn kó má padà síbẹ̀ mọ́, kó má padà sórí pé ó fẹ́ máa sọ̀rọ̀ àwọn bàbá yẹn mọ́, kó respect ẹni tọ́lọ́run bá respect, kó pàtàkì ẹni tọ́lọ́run bá pàtàkì, kó pọ́n ẹni tọ́lọ́run bá pọ́n lélé kó pọ́n lé. Ọlọ́run ló fìyàn sípò, èèyàn tó wà nípò lékèrè bọ̀tí ipò tó wà yẹn ni kẹ́ wò. Ìmámù Ọ̀fà ipò tí wọ́n wà nú ayé ipò yẹn tóbi torí pé odindi ìlú ni Ọlọ́run fi wọ́n ṣe olórí. bàbá wa Mudirul Markaz ipò tí wọ́n dìmú nú ayé ipò tó yá sí pé kíbúlà gbogbo àwa mùsùlùmí nílẹ̀ Yorùbá ni. bàbá wa Shehu Rabiu ipò tí wọ́n dìmú Sheikh lil Islam ni wọ́n. bàbá wa Sheikh Abdulrasheed Alágbára Omi inú àwọn èèyàn tó ń wò èèyàn sàn lọ́nà àlàálì ni wọ́n wà. ẹ wojọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ bàbá yẹn ta lẹ́rí tó jáde pé bàbá yẹn lù òun jìbìtì rí. Sheikh Sulaiman Faruku oní alimiskin bilai abẹ́gbọ́ inú fáàrí Islam làwọn náà wà. ibi tó bá kù sí ẹ fà àwọn àtọ Ọlọ́run lẹ̀, gbogbo ibi tí wọ́n bá kù sí ẹ fi àwọn àtọ Ọlọ́run lẹ̀. àmọ́ fáàrí Islam ni wọ́n tó yà sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe lẹ́sìn wa tán bá rí Shehu Faruku tó bá ń lọ títí wọ́n máa pé ṣé àáfàá ló ń lọ yìí ni àbí mission àbí abọ́nọ́rẹ́bù àbí mínísítà. nígbà tí èmi ti ń tẹ̀lé Faruku ní Kíjìpá tí a bá ń lọ pẹ̀lú entourage mọ́tò mi ló máa ń tẹ̀lé mọ́tò Shehu Faruku torí pé kò sí bàbá ńlá kú onítọ̀hún gbogbo àwọn àléfà tó ní mọ́tò òun dá tó mọ́tò mi, gbogbo ẹni mo fi sọ. kò sẹ́ni tó máa ní mọ́tò òun dá tó mi, tí mọ́tò Shehu Faruku bá ń lọ wájú mọ́tò mi máa tẹ̀lé wọn ni. tó yẹ yín àwọn èèyàn máa ń wò wá níwò pé ṣáàfà làwọn ilé àbí mínísítà fáàrí náà jẹ́. àmọ́ ó ṣe mí láàánú pé Bákà wọ́n ti ta Messi Bákà ti ta Messi tó yẹ fáàrí Islam làwọn náà.
Shehu Labibu gbogbo wọn bẹ́ẹ̀ lọ. Ẹ dákun ẹ jẹ́ kí àfà Saidi kó fi wọ́n lẹ̀. Ṣé gbogbo àwọn ọ̀dọ́ àfà tó ń lu jìbìtì yẹn, gbogbo àwọn ọ̀dọ́ àfà tí wọ́n ń ṣe ìbàjẹ́ yẹn tó ń polówó ẹbọ yẹn, ẹ wá ṣe mádàrí kan, irú agbára wo ni wọ́n ń wá, irú kí ni gbogbo àwọn yẹn kò tí tó kàn mí tí àfà Saidi bá tẹ̀ sí wọn lójú. Àmọ́ àwọn bàbá yẹn já fi wọ́n lẹ̀. Ẹ dákun so that lẹ́ẹ̀kan sí bàbá wa àgbà Sheikh Akeugba Gold, ọ̀rọ̀ tí mo sọ nípa yín ọba ọlọ́run láláforíjì, ẹ ṣàmójúkúrò. Èèyàn kì í tọrọ àforíjì wájú èèyàn torí àmójúkúrò ni kọ́lọ́mọ́tẹ́lá ìdáríjì mi kó má tẹ̀lé ìdáríjì ẹ̀yin náà. Mo bẹ̀ yín ẹ má bínú, mo fi ànábì mo fi bẹ̀ yín, mo fi ọlọ́run mo fi bẹ̀ yín. Mi ń ṣọmọ tó ń yájú síyàn o, mi ń ṣaláàrífín o, mo ní àgbà ńlé, ọmọ tí wọ́n dẹ̀ kọ́ ni mí. Kúlí ibùnú mọ́ ṣíta fásitì jibul hadab. Gbogbo ẹni tí ò bá ti fi ẹ̀kọ́ ṣe gbogbo ohun tó bá ń ṣe láyé, onítọ̀hún ti yí lórí ni. Ọmọ tí wọ́n kọ́ tó dẹ̀ gbẹ̀kọ́ ni mí. Ẹ rí pé nu method mi yẹn náà, ẹ rí pé tẹ bá tẹ̀ wá wò mí, bàbá Akeugba Gold gẹ́gẹ́ bí kan tí mo sọ fún yín lánàá, mo display ni o, I'm a good actor. I'm a good actor. I'm a good ẹmọye display, mo gbé lọ sókè, mo dá padà sílẹ̀, mo balance ẹ̀. I'm a good actor. Mo kàn lo method yẹn ni torí pé kẹ́ lè rí pé nǹkan tí àfà Saidi ń ṣe yẹn ó ń dùn àwọn ẹni kan. Bọ̀ mo rí pé bí ó ṣe bá yín yẹn náà kò tẹ́ yín lọ́rùn, lẹ ṣe dúró rí pé àfà Saidi àníwà jáwọ́ lórí kinní. Ẹ dẹ̀ ti ṣàdéhùn pé tí àfà Saidi ò bá ti jáwọ́, ẹ máa yọ ọwọ́ ẹ máa yọ ẹsẹ̀. Chief Sunday Igboho náà ti ṣàdéhùn pé tí àfà Saidi ò bá ti jáwọ́, ẹ̀yin náà ẹ máa yọ ọwọ́ ẹ máa yọ ẹsẹ̀. Ẹ jẹ́ ká jọ dúró lórí àdéhùn yẹn o. Ẹ jẹ́ ká jọ dúró lórí àdéhùn yẹn o. Dámú sùfúùfà wà wá lọlẹ̀ ọ̀dúwà ìlà mùṣírìkì núrì àǹtúndùá wà sírù ìlà àdàfíliwá ìdín wà kún mú ìlà dáwà tó lè bìní nódẹ̀kiri ìmánakùn wà nárfà ọ̀nàmọ̀kùn lè sàmà. Dámú sùfúùfà ẹ jẹ́ kí gbogbo àjọ dúró lórí sáfù kan náà, lórí pèpè kan náà fáfà Saidi. Wà wá lọlẹ̀ ọ̀dúwà ẹ jẹ́ ká jọ dájú kọ̀ọ̀kan náà pé àfà Saidi àníkẹ́ máa sọ àníkẹ́ ẹ máa tún ìtàwíd. Ẹ wọ́n táfà Saidi ṣe lánàá tó tú àṣírí bọ́yé ń lu jìbìtì, mo máa láìkí prógámù yẹn. Wà wá lọlẹ̀ ọ̀dúwà ìlà mùṣírìkì núrì àǹtúndùá, Islam kan lájọ ń pèpè fún wọn. Wà sírù ìlà àdàfíliwá ìdín. Ẹ jẹ́ ká jọ dúró lórí pèpè kan náà. Wà kún mú ìlà dáwà tó lè bínà. Ẹ kí dáwà wa kó máa kó àwọn èèyàn lẹ́sìn ni. Nódẹ̀kiri ìmánakùn ọ̀rọ̀ wa lè dọ́dọ̀ Ọlọ́run. Kọ́lọ́hún lè wà náà rí fáwọn náà kún lè sàmọ́, kọ́lọ́hún lè gbàdúrà gbogbo wa. Nídìí eléyìí ẹ jọ̀ọ́ àdéhùn yẹn ẹ má kí a kú lórí ẹ̀. Torí bẹ́ẹ̀ mi ṣe ń bá yín sọ̀rọ̀ nsìn, ìdà mi mo fẹ́ tì bọnú akọ. Mo fẹ́ ti ìdà ogun mi bọnú akọ. Ṣùgbọ́n tí àfà Saidi bá padà sórí tíráàkì yẹn, táfà Saidi bá tó padà sórí tíráàkì yẹn, màá tún yọ ìdà mi padà. Àmọ́ táfà Saidi bá ti dúró lórí pé àwọn àfà 419, àwọn àfà ẹlẹ́bọ, àfà Saidi màá máa fún àfà Saidi ní ọwọ́ gbogbo àwọn àfà 419. Mo máa àfà 419 ìdákú, mo máa àfà alámọ̀ọ́lì ìdákú. Mo máa fún àfà Saidi ní àwọn ọwọ́ yẹn. Nídìí eléyìí kọ́lọ́hún kó má dọ̀rọ̀ wa rú, kọ́lọ́máṣẹ́lá gbà ní ẹ̀sìn fún wa, kọ́lọ́máṣẹ́lá wà pẹ̀lú wa. Lórí tí mo sọ yìí, màá gba call tàbá rí àwọn èèyàn tó fẹ́ tún gbà wá nímọ̀ràn, àbí tí mo sọ yìí afẹ́ rí àwọn èèyàn tó fẹ́ sọ̀rọ̀ lórí, màá gba call sí. Àmọ́ kí tó pe nọ́mbà call yẹn síta, kéèsì àfà Saidi àti Ọlánrewájú Al-Fulani, Sheikh Ọlánrewájú Al-Fulani, ó ti wà nílé ẹjọ́ o. Ẹnikẹ́ni ò náǹfààní àti máa sọ sí lóòótọ́ láàrin àwọn méjèèjì o. Ìyẹn wà lára correction náà tí mo tún correct àfà Saidi. Bí ẹ ṣe ń dá sí bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ yẹn kò bá òfin mu. Ẹ jẹ́ kí gbogbo wa fi ọ̀rọ̀ kéèsì yẹn lẹ̀. Kéèsì yẹn ti wà nílé ẹjọ́. Ẹ jẹ́ kí gbogbo wa ká jẹ́ kó gún mi lórí social media.
táfà Saheed bá wá rí wípé tọ́ àwọn òrẹ́dí àti kọ̀ntínú ẹjọ́ àwọn ọlọ́mọ bọ́ ṣe máa ṣàtúnṣe padà lọ́dọ̀ Alifulani àmọ́ Alifulani ló jẹ́ complainants òun ló gbẹ́jọ́ lọ court complainants ò kí ń jìyà ń court o kọlọ́run máṣáláì gbàdúrà wa accuse lè bọ́nu case accuse dẹ́ lè jìyà ọ̀rọ̀ mi tó ṣe bí òwe ni o àmọ́ complainants kò ń jìyà ń court o àmọ́ kọ́lọ́run máṣáláì gbàdúrà wa o nídìí eléyìí ọ̀rọ̀ yẹn ti wà nílé ẹjọ́ ẹ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin show me your mugs ẹ fi ọ̀rọ̀ show me your mugs sílẹ̀ for now èmi sọ kínní kan mo dẹ̀ ti máa repeat ẹ̀ Sheikh Ọlánrewájú Alifulani àǹfààní tó ń ṣe fún ẹ̀sìn ó pọ̀ ṣùgbọ́n Alifulani máa kọ́ mọ́ṣáláṣí tí gbogbo wa máa fojú rí ó jẹ́ ti bẹ̀rẹ̀ èmi ti rí èrè wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n máa padà fi mọ́ṣáláṣí ran gbogbo wa ẹ kó lórí show me your mugs ìwọ gan fúnra rẹ tó ń pariwo show me your mugs ìwọ gan fúnra rẹ ṣé wọn náà ní ọ̀nà tó ń gbà lọ́wọ́ jìbìtì. And then secondly mo sọ kíní kan gbogbo èèyàn tó bá ń gba owó Ọlọ́run wọlé ó lè nánú ẹ̀ wàlẹ̀ amilina àléyá ni Kùránì sọ bí èèyàn bá ń bá Ọlọ́run gba owó wọlé ó lè nánú ẹ̀ Àfà Saheed mo tún fẹ́ léyìí báàkì Àfà Saheed náà pé mọ́ṣáláṣí Àfà Saheed ń kọ́ káfà Saheed náà wá kọ́lé látara mọ́ṣáláṣí tó máa jẹ́ ń bẹ̀ wàlẹ̀ amilina àléyá ni ṣèmọ́tẹ̀ ń kọ́ mọ́ṣáláṣí òun náà lè jẹ́ ń bẹ̀ Alifulani náà káwọn náà gbowó mọ́ṣáláṣí wọlé kí wọ́n ná ń bẹ̀ wàlẹ̀ amilina àléyá ni àwọn náà lè ná ń bẹ̀ àmọ́ kọ́ máa kọ́ mọ́ṣáláṣí rárá ni kò dáa wọ́n dẹ̀ máa padà kọ́ mọ́ṣáláṣí subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu alal mursalina walhamdulillahi rabbil alamin. ẹni tó bá fẹ́ pè wọlé ẹ lè call direct bá mi type number yẹn kí n lè pín ẹsẹ̀ ẹ lè call direct sórí +1 301 232 4516 lẹ́ẹ̀kan sí call direct or whatsapp ẹ lè call ẹ lè pè ní whatsapp nọ́mbà ilé tí mo ń pè yìí +1 201 232 4516 ẹ lè pè sórí whatsapp nọ́mbà eléyìí whatsapp nọ́mbà lásán ni plus àwọn èèyàn ti ń pè plus ẹ ó dán hello ẹ ó dán ẹjọ ẹ ó dán. ẹjọ ẹ ó dán ọkọlọmọ náà bá yín sọ̀rọ̀ ẹ lè pe ilé whatsapp lásán +1 240 938 6237 whatsapp only +1 240 938 6237 hello mo ń gbọ́ yín lọ. hello mo ń gbọ́ yín kọ́là ẹ̀yin ó dàn. ok lọ́yà Bákàrè ló ń sọ̀rọ̀. lọ́yà Bákàrè my lawyer. yes sir. so nǹkan tí mo appreciate the apology tí ẹ tender fún Sheikh Akeugba Gold because in the process of correcting somebody pé láti máa ba Islam jẹ́ àwọn especially àwọn tá a mọ̀ pé àǹfààní Islam náà jẹ́ fún wa bàbá náà jẹ́ fún wa wọ́n dẹ̀ ń gbẹ́sìn Islam ga a gbọ́dọ̀ bú àwọn náà lórí program wa because you are trying to correct somebody that what he is doing disintegrating those who make Islam a pride unto the whole world. You should not allow it on your own program for people to bring allegations against those people. And I'm sure that Sheikh Akeugba Gold, I want to appreciate the apology. Why the Ọlọ́run ló ń dárí jẹ̀dá, I want to ask Babe.
so mo really appreciate yín ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú yín ẹ̀yin náà ọlọ́run á túbọ̀ máa gbé yín ga so gbogbo nǹkan tó máa bà Islam jẹ́ ọlọ́run ò ní jẹ́ àárẹ̀ bí wọ́n ṣe ń ṣe lórí kíni àwọn ẹjọ́ àwọn ẹ̀sìn the other side wọ́n ń ṣe bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa bú Islam a gbọ́dọ̀ máa àwọn àfa àwọn gbọ́dọ̀ máa bára wọn jà because àwa tá à ń tẹ̀lé wọn we will not be proud of that. Bẹ́ẹ̀ni. So mo appreciate yín ẹjọ́ Alhaji Sheikh Shittu àti Sheikh Alfulani ọlọ́run á pẹ̀tù sí àwọn méjèèjì ọlọ́run á wà á jẹ́ kó lè ní ẹ̀mí ìdáríjì síra wọn so that the matter will be settled out of court. Again mo tún appreciate yín pé ẹ sọ pé ẹjọ́ yẹn ó ti wà ní ẹjọ́ people should not comment on it. In fact that is contempt of court. Bẹ́ẹ̀ni. So I hope that both parties will shield their sword and you know not litigate it on the social media. So mo really appreciate yín ọlọ́run á wà pẹ̀lú yín. Thank you lawyer. Ẹni tó bá mi sọ̀rọ̀ yìí lọ́ọ̀yà ni wọ́n o ṣòye yín ẹgbọ́n tí wọ́n sọ pé ọ̀rọ̀ tó bá ti wà nílé ẹjọ́ àwọn méjì gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́. Thank you lawyer, God bless you sir. Hello caller. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ẹ bá mi sọ̀rọ̀ sókè. Ọlọ́run ìpàlẹ̀ Allahumma amin. Ọlọ́run fi albarka sí. Allahumma amin. Náà ṣe rí kọ́mẹ́sọ̀ yẹn ní first call yẹn kọ́mẹ́sọ̀ most of it náà ni wọ́n ti sọ wọ́n kọ́ triple gen. Ṣe rí ideally yẹn bí wà ideally yẹn kí afa àti afa kí ọ̀rọ̀ máa di pé ọmọ àgbẹ̀rẹ̀ social media tó máa jọrọ court. Ṣé ọ̀nà sáà? Mò ń gbádùn yín lọ. Ṣé kọ́lé mo sọ yẹn kò bójú mu àbí ṣé àgbẹ̀ pẹ̀lú mi? Ẹ sọ̀rọ̀ sókè dáadáa. Ok, má bínú sí mi. Nǹkan tó mọ̀ sọ ní pé kan mi ò fi pé wà ideal kí àwọn àfa èèyàn lọ láfa ṣẹ́gun mi. Ṣé àwọn àfa yẹn wọ́n command respect ju àwọn president lọ ju àwọn ọba tí a máa ti àwọn àtàwọn respect àwọn ọba tá a respect àwọn gómìnà yẹn àwọn president yẹn àwọn àfa èèyàn lọ ni wọ́n command respect lọ àwọn president wọ̀nyí lọ. Ṣé ọ̀nà sáà kò mọ̀ sọ fún yín? Bẹ́ẹ̀ni. Àbí tí ọ̀rọ̀ mi bá make sense kí ẹ bring me back. Ṣé ti rí ẹ̀lò kọ́là ṣé ti rí lóòótọ́ lódodo mo ń gbọ́ yín. Àwọn àfa yẹ àwọn ẹ̀ tí ó yẹ kí a máa respect àwọn àfa ṣé gbọ́ mi. Bẹ́ẹ̀ni. Ṣé mo make point? Ẹ make point àfa ẹni àpọ́nlé làáfà gbọ́dọ̀ jẹ́ lóòótọ́. Now ṣé rí àwọn àfa yẹ àti àfa kò yẹ kí wọ́n tún máa bá àwọn jà tó máa dé orí social media níbi tí mo máa dé court. Mo ti ṣàlàyé lórí ọ̀rọ̀ yẹn ní last video mi ihun tó padà gbé ọ̀rọ̀ dé court mo ti sọ ṣòye ìtẹ́ bá fẹ́ gbọ́n tó padà gbé ọ̀rọ̀ yẹn dé court ẹ lọ wo last video mi mo ti sọ gbogbo ẹ̀ nínú ẹ̀ ṣòye but. Alhaji èmi jẹ́ fóònù yín yẹ no be today. Okay. Mi ò kí n comment but tó bá jẹ́ kí n comment ẹ̀rí ẹ̀ máa rí comment àwọn comment mi tó bá make sense ẹ̀yin box mi kẹ́sọ̀ fún mi I apologize. Bó ṣe rí nǹkan tí mi kọ́ látọ̀ẹ́sọ̀ mi kan ṣe rí nígbà tí ọ̀rọ̀ ti dé kọ́ tiẹ̀ kò yẹ kí èmi àtẹ̀yìn kájà mú mi wá ọ̀rẹ́ àtọ̀. Ṣé ọ̀nà sáà kò sọ fún yín? Hello kọ́là ihun tí èmi wà after ihun tí mo wà after mo dẹ̀ fẹ́ achieve náà mo ti achieve pé àní ká má máa molest àwọn leader wa ní Islam. Ká máa preach ní sẹ́yìn pé ká máa preach peace. Bẹ́ẹ̀ni. Like as we ultimate peace. Ṣé wọ́n mi? Bẹ́ẹ̀ni. Nǹkan tí mo lè suggestion yìí nǹkan àti Alfulani àti Saheed ṣé kò sí ẹni tó lè bá wọn sọ̀rọ̀ ni like somebody like you I know you know Saheed and you know Alfulani now ṣe rí bí ṣe rí first video yín not this one not the video on èdè kọ́kọ́ fi ṣe yẹn ṣe bí sọ fún Saheed yẹn who are very aggravating ṣe next one yẹn ó wà okay díẹ̀ ó wà okay but ó yìí ní agbára ṣé ìjà ṣe lè yẹ kó láìkẹ́ gan ṣẹ́gbọ́n mi. Mo gbọ́. Ṣẹ́gbọ́n mi tí wọ́n bá lè ṣe báyìí gẹ̀ yẹ kẹ́ máa kó sí kí wọ́n kó sí everybody yẹ kẹ́ kó sí wọn lórí anybody ó máa yí wọn bẹ́tà. Tọ́ Ọlọ́run á kọ́ àmọ́ ṣe lágbọ́dọ̀ Ọlọ́run àwọn ọ̀ràn lọ́wọ́ kéékèèké táwọn bá lè máa ṣe a máa ṣe àwa náà a máa wálẹ̀ kọ̀ọ̀kan láti máa wá ṣe àwọn àtúnṣe díẹ̀díẹ̀
àmọ́ mi ò ẹ̀yìn ìdá ogun tí mò ń jà lọ́wọ́lọ́wọ́ mo ti bọnú akọ báyìí kọlọmọṣẹlá gbàdúrà wa. Alhaji sa mo ní advice kan fún yẹn kò ṣe complain o kò ṣe ṣìjà o advice ni yẹn. ok ṣe bá gbọ́ mi ṣá. mo ń gbọ́ yín. ṣe bá gbọ́ mi ṣá. ok right because ẹ máa rí máa kún mí boxing. ok no problem ẹ̀yin boss mi kọ́ọ̀lù ń wọ́. àwọn tí ẹ bá rí tí ẹ dárúkọ wọn yẹn máa láìké expose wọn yes ṣe bí ṣe bá ṣáájú yọ yìí lọ́n kẹ́sì máa bá wọn rí kẹ́ expose wọn ẹ má bọ́ láṣìírí ẹ jọ. ẹ má wọ ọ̀rìṣẹ́ tí rí ibi ọ̀rọ̀ tèmi fẹ́ gbé dání lórí social media ń sìn ni pé ọ̀rọ̀ tèmi fẹ́ gbé dání ni pé káàfà kan máa wà dọ̀tí Islam kí àáfà kan dẹ́ máa wà ṣe ìbàjẹ́ nínú Islam. àwọn sọ pé ẹni ẹ lọ́rọ̀ ní àdárúkọ bí àfà àwọn lómi ń ṣe nǹkan burúkú tó pọ̀ ń pè àwọn ní àfà yes irú àwọn ẹ̀bẹ̀ yẹn fake àfà. bẹ́ẹ̀ni. yes please ẹ jọ ẹ má bọ̀ láṣìírí ọlọ́run sọ pé tó máa bí ń sìn ọ́ ká bí ń sìn nítorí pé kò sí ọlọ́run ni tó máa yíyọ́ sìn ọ́ ká yọ́ sìn nítorí pé ọlọ́run inú àgbà wà èmi tó máa ń sọ àfà lèmi náà. ok yes tí bá sọ ẹni tó bí èmi fún yín ẹ mọ̀ ṣe ní ẹ máa rí ẹ ká fi ọ̀rọ̀ sílẹ̀. ok ẹ kọ́ lábá ń sìn so salam alaykum. wa aleykum salam wa barakatuh. tọ́ ẹ ṣé gan. tọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó pè wá tán ṣé ti rí nǹkan wọn tẹ́mi kọ́ bẹ̀rẹ̀ kó yé gbọ́ àwa tá a jẹ́ àáfàá náà ni pé ẹ jẹ́ kí ìṣẹ̀lẹ̀ yìí kó kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ kí wọ́n àáfàá ká lọ wá check and balance ẹ̀lò ẹ̀ ó dàn gbogbo àwọn àáfàá náà jẹ́ ká lọ wá check and balance ibi tí ayé ń lọ ń sìn wa aleykum salam wọ́n bọ̀ ẹ̀jẹ̀ ó dàn wọ́n ẹ̀jẹ̀ ó dàn ṣé ibi tí ayé ń lọ ń sìn ẹ kí àáfàá náà jẹ́ ká lọ wá check and balance gbogbo ohun tá a bá ń ṣe tá a mọ̀ pé kò dáa ẹ jẹ́ ká lọ jáwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ta máa ń ṣe níkọ̀ọ̀rọ̀ yàrá tá máa mú jẹ àti wà láyé social media bá àáfàá kan bá sọ ní tí kò yẹ kó sọ ọ́ máa blọ́ọ̀gì ẹ̀ bí àáfàá kan bá hùwà tó yẹ kó wú ọ́ máa blọ́ọ̀gì ẹ̀ ẹ̀rẹ̀ yẹn lọ sọ fún yín gbogbo ẹ̀yin àwọn àáfàá ẹ má wò pé èèyàn kéwú bóyá kò ní níṣẹ́ lọ́wọ́ ẹ jẹ́ ká lọ níṣẹ́ lọ́wọ́ kéwú ò ní ká má níṣẹ́ lọ́wọ́ ẹ jẹ́ lọ níṣẹ́ lọ́wọ́ tá bá ti níṣẹ́ lọ́wọ́ bold and confidence ló gbogbo tí a bá ń ṣe ẹ̀yẹ́kẹ́ni lọ kọ́ wa lẹ́kọ̀ọ́ zamani ta wà yìí zamani tó ń ṣe wá sí fún àwọn àfáà ni o tí ajé Saheed Shittu la rí o ẹlòmíì wèrè míì tí ń bọ̀ tó ní agbára gan o tọ́lọ́hun ò tí ì fojú ẹ̀ràn wa o airu zaman la wà yìí o wálé asiri lọ́lọ́hun sọ fún wa o innal insana lafi usiri o ọlọ́run máa là wá o ẹ̀ló kọ́là sàmà lẹ́kùn kọ́là là. Hello kọ́là hello salamu alaikum salamu alaikum nìyẹn so ẹ jẹ́ kí lè lọ jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa o ṣóyè yín ẹ jẹ́ kí eléyìí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa nídìí eléyìí àsìkò tá a wà yìí zamani kan tó já sí pé ó ń júwe fún wa pé gbogbo àwọn àfa agbọ́dọ̀ ṣọ́ ara wa ọlọ́run máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa ẹni táyé bá ń ṣọ́ hello salamu alaikum. hello wa alaikum salaam ẹ̀rọ mo ń gbọ́ yín. ẹ kú iṣẹ́ ló múra. àwa nìyẹn kọ́ọ̀lù ń já kọ́ọ̀lù ni o hello. salamu alaikum. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ẹni àmì òde fẹ́ sí spíkà mo kò fẹ́ sọ fún ọkùnrin mi. ok ẹ jẹ́ kí n gbé sétí. hello. okay. Wow, Allah akbar. Ẹ ṣé gan. Era. Okay. 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 ẹ má wọrí ẹ pé ètò tèmi ń ṣe ẹnìkan ò lè ti ọ̀rọ̀ sí mi lẹ́nu ẹnìkan ò lè sọ pé nǹkan báyìí ni kí n ṣe mò ń ṣe tọ́ba tó ní mi tó bá ti ní kí n ṣe ni mi ò dẹ̀ ní ṣe lórí àbòsí mi dẹ̀ ní fi gbèsè ẹnìkan ìjà dé lórí ìdòwe mo ti wà lórí ìjà
nísìnyí tá adijọ́ ṣe àdéhùn ẹni tó bá padà wá yẹ àdéhùn a mọ̀ pé ẹni yẹn gangan òun lẹ́ni àbùkù ṣé yẹ yín pé jẹ́ nìyẹn àwa nìyẹn aláwọ̀ mi ẹ ṣe gidi gan. Tá bá ti ṣe tán màá ẹkàn yín bọ̀ sí mi lórí messenger ẹkàn yín torí ìsàrà sí mi màá send nọ́mbà mi sí yín sí ẹ má wọrí màá send ẹ̀ sí yín ok ẹ ṣeun ọ̀dà ok. Salaam alaikum. Hello, salaam alaikum. Ẹ dákun ó dá pé èmi ò fẹ́ ẹ̀ǹdí kọlù ṣó yìí báyìí o torí ohun tí mo fẹ́ júwe fún àwọn èèyàn náà ni mo ti sọ fún àwọn èèyàn yẹn kọ́lọ́hún jọ̀ọ́ kọ́lọ́hún má ṣe láì bá wa túbọ̀ gbàdúrà wa jù báyìí lọ nínú Islam lágbọ́rọ̀ Ọlọ́run àní rí ogun àní rí wàhálà àní rí dààmú lágbọ́rọ̀ Ọlọ́run. Islam is a religion of peace. Ẹ̀sìn ìrọ̀rùn ni ẹ̀sìn Islam lágbọ́rọ̀ Ọlọ́run kò ní di ẹ̀sìn jàgídíjàgan kò ní di ẹ̀sìn wàhálà kò ní di ẹ̀sìn ìdààmú lágbọ́rọ̀ Ọlọ́run. Lẹ́ẹ̀kan sí Haji Saheed Shittu gbogbo tèmi náà bá sọ tó bá dàbí ẹ̀ṣẹ̀ tó bá dàbí ẹ̀dùn ọkàn ìwọ náà má bínú lágbọ́rọ̀ Ọlọ́run àní réṣù àmọ́ orí track tá a dúró lé lórí yẹn má kó lórí track yẹn o má kó lórí track yẹn lágbọ́rọ̀ Ọlọ́run tí ó bá ti kó lórí track yẹn èmi náà ò ní wá sí orí social media láti máa wá ní pé à ń fa ìjọ̀gbọ̀n mọ́ Ọlọ́run ní jẹ́ kí a rí wàhálà ní rí ìdààmú gbogbo ẹ̀yin bàbá tẹ̀lé bá wa dá sọ̀rọ̀ látòrí bàbá wa wàkílù ilẹ̀ Yorùbá ọlọ́mọṣẹ́lá bá wa dúró tì yín ọlọ́mọṣẹ́lá bá wa pẹ̀lú yín lẹ́ẹ̀kan sí bàbá wa Akéwògbà Gold ẹ dákun mo bẹ̀ yín torí t'Ọlọ́run mo fi ànábì mo fi bẹ̀ yín ẹ yá fi gbogbo ọ̀rọ̀ yìí ẹ filẹ̀ fún Ọlọ́run k'Ọlọ́run má ṣe ẹ gbà gẹ́gẹ́ bí iṣẹ́ dáwà ipe tí wọ́n bá ti ń ṣiṣẹ́ dáwà oríṣiríṣi náà ni wọ́n máa rí lójú ọ̀nà dáwà gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí àìmọ̀ nǹkan lèmi náà rí ń bẹ̀ tí wọ́n fi kàn mí tí ò ń ṣe tèmi mo dẹ̀ gbà gẹ́gẹ́ bí ọpẹ́ mo gbà ké tọ̀ mo fẹ́ ṣàtúnṣe ni àìmọ̀ irọ́ ni wọ́n pa mọ́ mi àìmọ̀ ọ̀rọ̀ mi ni wọ́n sọ tí ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí a ti pé mo gbà gẹ́gẹ́ bí ọpẹ́ ni ṣòye yín nídìí eléyìí k'Ọlọ́run má ṣàlàyé fi ra ọjà àdùnnú fún wa k'Ọlọ́run fi san wálẹ̀ san dáadáa gbogbo ọfà tá a gbà lójú ogun Islam because ojú ogun Islam láwa yìí ogun social media láwa lórí èyí tó jẹ́ ogun Islam tí àìmọye ọfà làwa náà gbà táwọn èèyàn sọ tí ò ń ṣe tèmi àìmọye orúkọ ni wọ́n pè mí tí mi ì jẹ́ bẹ́ẹ̀ àìmọye èébú náà lẹ̀ mọ́ mi lára kódà ìyàwó mi gan fúnra rẹ̀ tí ò bá wa dá sí àìmọye nǹkan náà ni wọ́n sọ fóun náà àìmọye èébú ni òun náà gbà lórí ọ̀rọ̀ tí ò kàn lọ́wọ́ tí ò kàn lẹ́sẹ̀ àmọ́ gbogbo ẹ̀ ju gbogbo ẹ̀ lọ Ọlọ́run wọlá pé Islam ni à ń jà fún Islam là ń tún ṣe k'Ọlọ́run kó fi ra àlùjànnà fèrè dáwọ̀sì fún gbogbo wa bàbá Akéwògbà Gold ẹ má bínú Ọlọ́run wà pẹ̀lú wa Haji Saheed Shittu tọ ọmọ ìyá mi ṣọ́ọ̀pù náà kù kò ní bàjẹ́ o Islam ò ní dàrú o lágbára Ọlọ́run Haji Saheed mo wà lórí track yẹn o fàájì dé Amẹ́ríkà má wọrí akátá méjì two some wàá dẹ̀ so igi wọn kò jẹ́ yẹ kí n tó tì wọ́n mọ́ ní yàrá fún ẹ k'Ọlọ́run má ṣe láì gbàdúrà wa gbogbo ẹ̀yin Save Your Soul family lẹ́ẹ̀kan sí ẹni tí ẹ bá rí tí mo bá ti ṣẹ̀ mi ò tẹ́ dárúkọ yàn náà bọ̀gbọ́n tó bá rí pé bóyá ọ̀rọ̀ mi bí òun nú ẹ fọ̀rọ̀ lẹ̀ fọlọ́hun ẹ̀yin ní kọ́ọ̀lù sọnù lórí Save Your Soul ẹ má dárúkọ mi mọ́ o gbogbo ẹ̀yin ní kọ́mẹ̀tì sọnù lórí Save Your Soul ẹ má dárúkọ mi mọ́ o ẹ fọ̀rọ̀ lẹ̀ fọlọ́hun o ẹni bá ń gbèjà ẹ̀sìn lóòótọ́ tó ń gbèjà Ọlọ́run kó fi ọ̀rọ̀ lẹ̀ fún Ọlọ́run o má pé ìjà ẹ̀sìn ló ń gbè lóòótọ́ ẹ fi ọ̀rọ̀ lẹ̀ fún Ọlọ́run kẹ́nikẹ́ni kó má tún fẹ́ ọ̀rọ̀ yìí lójúmọ́ o because mo rí inú àwọn kọ́mẹ̀tì táwọn èèyàn tó kọ́mẹ̀tì lánàá tó já sí pé àtúrí àwọn kan níbẹ̀ náà tó já sí pé
wọ́n ń bínú wọ́n tún dárúkọ kan lọ́mọ. Àbá Saheed ẹ jẹ́ kó yé àwọn Save Your Soul member pé kí ayé ogun jà o, ẹ jẹ́ ká gba Islam láàyè, peace láàyè nínú Islam o. Bákan náà ìkànnù àwọn àbúrò mi kan náà tí ó wà l'Amẹ́ríkà ń bí báyìí, obìnrin tí ó ṣe fídíò níjọ́ tí Àfà Saheed kọ́kọ́ wà ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tó ní wọ́n bóun sùn tó wà ní New York, Àdùnní, ìwọ náà dákun àbúrò ló jẹ́ fún mi, Ọlọ́run á wà pẹ̀lú ìwọ náà. Gbogbo ohun tó sọ nípa mi, gbogbo ohun tó ṣe ń pa mi, Ọlọ́run á dáríjì wọ́, Ọlọ́run á foríjì ẹ o. ṣó yẹ àwọn èèyàn tó súnmọ́ ẹ tó mú ẹ ní New York dáadáa, wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ fún mi, wọ́n ti júwe ẹ fún mi, ṣùgbọ́n mo wò pé Islam ọ̀hún mi pé kí n máa wá tọwọ́ bọ̀ jẹ́ ọmọlúwàbí èèyàn. Nídìí eléyìí ìwọ náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, gbogbo bẹ́ẹ̀ ni bá ṣe mú tó kọ́níyàn ṣe ń sọ̀rọ̀ o. ṣó yẹ bẹ́ẹ̀ ni bá ṣe mú tó kọ́níyàn ṣe ń sọ̀rọ̀, èèyàn máa ń fọ̀rọ̀ lẹ́fọ̀ Ọlọ́run ni. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn, Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa o. Gbogbo wa a ti wà nínú Islam, Ọlọ́run má ṣì wà lọ́nà o. Àfà Al-Qur'ani, Ọlọ́run má ṣe lábàá sọ àfà náà lẹ́sàn dáadáa, àwọn náà ń gbìyànjú lórí pé kó lè dáná Islam, Ọlọ́run bá ń gbàdúrà tiwọn náà. Bàbá wa Abdulrasheed alágbára omi, Ọlọ́run bá wà pẹ̀lú wọn náà. Bàbá wa Sheikh Murtado bàbá ń Bariga, Ọlọ́run bá mi wà pẹ̀lú àwọn náà. Bàbá wa Sheikh Ọlánrewájú Al-Fulani, Ọlọ́run kí lábàá mi dúró tì yín. Bàbá wa Sheikh Shakrullah Ayọ̀adé kájú ẹ̀, Ọlọ́run bá ń gbàdúrà gbogbo yín àti gbogbo àwọn tó já sí pé àwọn alárànṣe ẹ̀sìn, Ọlọ́run kí lábàá mi ràn gbogbo yín náà ṣe o. Gbogbo yín lólùfẹ́ Islam tẹ wà lábẹ́ ètò yìí kárí gbogbo àgbáńlá ayé, gbogbo wa ti wà lójú ọ̀nà, Ọlọ́run má ṣì wà lọ́nà. Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab. Bẹ́ẹ̀ ni Àdùnní ẹ má wọlé jẹ́ ká fọ̀rọ̀ Àdùnní ẹ lẹ̀. Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab. Rabbana najjina ma'an najina wa la tuhallikna ma'al halikina. ليس لها من دون الله كاشفا واكشفنا من كل مصيبة ومن كل زير شار ومن جميع مصاحب الدنيا والآخرة يا أرحم الراحمين. فاعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. مع السلامة وإلى اللقاء.